Africa Content TV. Màmá ń dàgbà lójú ẹbí wọn káàbọ̀ orí ẹni tó bá ń dàgbà inú ẹbí wọn máa dọ̀kú lẹ́bàá tó káàtó wá ń ṣe dáadáa lójú ní ẹni tí wọ́n lọ́wọ́ bá lọ nà láti wọ́n máa dúró sọ adúlá òbí dáadáa bá àti lórí ẹni sọ bí bàbá ó sì mú ìyá ṣùwà ìyá ó ṣùwà ọtún lọ́sọ ìyá aládùúgbò àtọ̀tún jẹ́ èkó ní aládùúgbò àlọ́ lẹ́yìn ní ìdúró ìkọ́ wa lọ dáadáa ìkọ́ lọ dáadáa nínú ìyọ̀ǹdọ̀ àlàáfíà tó tẹ́fẹ́lẹ́. Ṣébi bàjẹ́ òun náà lọ sókè sókè ọdún mẹ́wàá sẹ́yìn náà ṣe sọ́kùn sí ti bí lórí wọ́n ṣe rí oníbi náà dájọ́ lọ́dún yẹn lọ́tọ́ nǹkan tó ti ṣe ojú ti ṣe ti bàyẹ̀ lọ́kùnrin náà lọ́tọ̀ àlọ́jọ́ àtúntò ẹ̀ṣọ́ sẹ́yìn ní ìtumọ̀ yìí tó ṣe ìyọ̀tọ̀ nínú ìtumọ̀ òkú gbọ́gbọ́ nìyẹn òkú gbọ́gbọ́ nìyẹn òkú gbọ́gbọ́ nìyẹn gbọ́gbọ́ nìyẹn àtúbọ̀lá ara ọ̀gá ta òṣù bẹ́ẹ̀. onímọ̀ ọmọ ìgbèjọ ní ẹbí wọ́n á bẹ̀rẹ̀. orílẹ̀-èdè fún èrè competition ọ̀rọ̀ làbáyà máa ṣe tuntun ní kólẹ̀ competition ọ̀rọ̀ làbáyà máa ṣe tuntun ní kólẹ̀ ẹ̀yẹ ní túnbí ìṣẹ́ ti gbé. àtúntàn ara ẹ̀rọ ń dá ọ̀rọ̀ ṣe bí ọlọ́jọ́ ìdíwọ́ rẹ̀ láti ọmọ òṣèré tó fẹ́ ọ̀tá ọmọ rẹ̀ ọmọ òṣèré nígbà rẹ̀ èyí tó ọ̀pẹ́ ẹgbẹ́ tó ń gbé látọ̀ Thank you.